Ànábì ní tẹ́ bá rí onímọ̀ kan tó nímọ̀ ṣẹ̀ríà là ń wí o, kìí ṣe pé tó nímọ̀ orin kíkọ o, kìí ṣe pé tó nímọ̀ lúgà nìkan o, ó mọ̀ gbọ́ èdè Lárúbáwá òun kọ́ o, àbó lè kọ orin àdìyí láyà òun já nílò àṣàbí wà ń sì la òun kọ́ o, sọ́lẹ̀ àmọ́ ọmọ òun kọ́ o, ìyẹn kọ́ o. Kádòdè súná ní ìsìn káni kásánwó ọ̀pẹ òwe kásánwó ọ̀pẹ ó bá bímọ láyọ̀ kásán ìyá múlíká àwọn gọ́sàn ṣáàndì kásánwó ìmọ̀ yẹn kọ́ mo bá dàtún fàún lò ìmọ̀ yẹn kọ́ ìmọ̀ ẹ̀sìn ẹ̀gbọ́ ìmọ̀ ṣẹ̀ríà tó jiná tó jíndò là ń wí o ẹ̀rọ ẹgbọ́ ó ń ṣe Ọlọ́run sọ wípé sallallahu alaihi wasallam ọlá tí ń bẹ fẹ́ni tó ní ìmọ̀ ṣẹ̀ríà lórí ẹni tó wọ́n kàn kírun nìkan ṣùgbọ́n tí ò ní ìmọ̀ ṣẹ̀ríà ó dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fún òṣùpá ọjọ́ kẹrìnlá tó tàn dáadáa lórí gbogbo àwọn àràwọ̀ tó kù ẹ̀yẹ́ wo ní ìsìn òṣùpá ọjọ́ kẹrìnlá yóò tóbi alẹ̀ mọ́lẹ̀ amọ́lẹ̀ full moon amọ́lẹ̀ dáadáa tẹ́ ẹ mọ̀ pé tóun bá jáde tó bá mọ́lẹ̀ tán ìmọ́lẹ̀ rẹ̀ ó pojú gbogbo ìràwọ̀ ẹ̀ níràwọ̀ kankan ta Ànábì sọ wípé òṣùpá tó mọ́lẹ̀ lóhun nìkan tó ju gbogbo ìràwọ̀ lọ yẹn bẹ́ẹ̀ ni ẹni tó nímọ̀ àtẹni tó wù ò nímọ̀ tí kan kírun wọ́n sì jọra wọn nìyẹn ṣẹ́rí pé ọlá tó tóbi pọ̀ ní ẹwọ ọlá tó Ọlọ́run sọ pé ń bẹ fáwọn àfáà tí wọ́n mọ̀ ṣẹ̀ríà tí wọ́n nímọ̀ ẹ̀sìn tó yé wọn dáadáa tí wọ́n mọ̀ ń jíndò mo rò pé tí yé ní ìsìn mo wá ti clarify ẹ̀ fún yín kì í ṣe gbogbo àfáà o kọ́dẹ̀ èdè kan lè má sí ń bẹ̀ nígbà tí ìbá nímọ̀ ṣẹ̀ríà tó jíndò mo rò pé ti yé ní ìsìn ẹni tí òfin ẹ̀sìn Ọlọ́run yé Ànábì sọ wípé ọlá tí ń bẹ fún lórí gbogbo mùsùlùmí tó kù tó wọn ò mọ̀ ṣẹ̀ríà ó dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fóṣùpá lórí gbogbo àwọn ìràwọ̀ ni ṣé mọ̀ pé àwọn èèyàn kan ojoojúmọ́ wọ́n ń pa wọ́n ti pa wọ́n darí lóru mọ́ ni wọ́n ti pa wọ́n láàárọ̀ yìí wọ́n mọ́ra àti pa wọ́n tó bá tún dalẹ́ wọ́n tàn pa wọ́n lórí mọ́jú wọn ọ̀kan kúrò kí ni ò jẹ́ wọ́n kú Allah kí ni ò jẹ́ wọ́n kú ìtọ́lọ́un fẹ́yẹn ni wọ́n jù ìfara ayé Ọlọ́run náà wá kún wọn lọ́wọ́ Ọlọ́run ní Ànábì sọ fún wa pé ìjọ́lẹ̀ ẹ bá ti kú ò níbi amrullah àṣẹ Ọlọ́run yẹn níjọ́ náà wọ́n mú yín torí ẹ̀yẹn má gbọ́ bẹ̀ẹ̀ tí gbẹ̀yàn ọmọ kéwú tẹ́ ń kéwú lọ́wọ́ tẹ́ bá ti kéwú yẹn tẹ́ yanjú tán tẹ́ wá nímọ̀ ṣẹ̀ríà tẹ́ wá dúró pé ìmọ̀ ṣẹ̀ríà yẹn lẹ́ẹ̀fì máa fún ara ayé ẹ má yẹ ń tàn yín o wọ́n á máa dà yín láàmú o wọ́n á máa ṣépè fún yín o wọ́n á máa bú yín o wọ́n á máa lálé yín o wọ́n ó bú ìyàwó yín o wọ́n bá ọmọ yín o wọ́n ó ṣépè fáwọn àna yín o kò sí tí wọ́n ò ní sọ tán wọ́n bú ìyá rẹ̀ wọ́n bú bàbá rẹ̀ torí páwọn tí wọ́n gbérú ẹ̀ dání náà lánàá bí wọ́n ti máa bú wọn nù ẹ wo nǹkan Ọlọ́run yóò dáa fún bàbá wa al-Imam Dawud Imran tí já ní iye ogun tí wọ́n wá sálámà sí mi lánàá wọ́n wá ṣe tafsiri àyà kan lánàá àbí ẹni pé mi gbọ́rí wọ́n ní ha ìmáàmù ìbínà fi ń bá mi wọ́n ní ìmáàmù ha ẹgbọ́ tọ́lọ̀ sọ ipé la uqsimu bi hadha al-balad wa anta hillun bi hadha al-balad wa walidin wa ma walad ẹwọ bá wọ́n ní Ọlọ́run sọ pé mo fi ìlú ìbúra Ọlọ́run lóhun búra mo fi ìlú Mákà ilẹ̀ Mákà mo fi búra
kàábà bẹ̀ mo fi búra, tàwáàfù bẹ̀ mo fi búra, sáàyù bẹ̀ mo fi búra, àràfà bẹ̀ mo fi búra, gbogbo bí mọ́kàtọ́ Ọlọ́run ló ń fi búra. wà wá nídìí ni wà náà wà dàdà, gbogbo ẹni bímọ láyé mo fi wọ́n búra, gbogbo ọmọ pápí láyé mo fi wọ́n búra. kí ni nǹkan tó náà fẹ́ sọ fún Ànábì tí fi ń búra tí fi ń búra? wà á ń ta hillun bi hadha al-balad. Ànábì fọkùn ẹ balẹ̀ ó yẹ sọ ọmọ àlè ọmọ ọkọ ní ọ. nǹkan ẹyọ kan tó náà fẹ́ sọ fún Ànábì náà nìyẹn o. ṣùgbọ́n náà nídìí láti àṣùọ Ànábì kọkùn ẹ lè balẹ̀. torí wọn a máa pànábì lọ́mọ àlè, wọ́n lọ máa lè ní kìí sọ ọmọ ọkọ, wọ́n pè lálágbèdá, wọ́n pè ní káhìn, wọ́n pè ní sáhìr, wọ́n pè ní ṣáhìr, wọ́n pè ní majnun. ma anta bi ni'mati rabbika bí majnun, ma huwa bi qawli ṣáhìr. gbogbo àwọn àyà ìgbà ìwọ̀n Ànábì èyí ṣe wèrè èyí ṣakọrin. Ọlọ́run wá nídìí láti búra pẹ̀lú àwọn nǹkan mẹ́ta tó tóbi. Ọlọ́run bí wọ́n búra láti lè fànábì lọ́kàn balẹ̀ pé máa bá ṣe ẹ̀rọ lọ́wọ́ kan bú ọ nìyí tí wọ́n ń pè ọ yẹn wò rí bẹ́ẹ̀. wá sí igi ogun fún mi lánàá nù, wọ́n wá ní ìdíje ogun wá fi kún ni pé bàbá ìmáàmù wá máa gbọ́ o, wá máa gbọ́ o. ó wà ń péjì ní ìwọ́n tó bá ti rí lọ́wọ́, Ọlọ́run jọ dáa fún igi ogun. wọ́n ní àwa ní ìdí pé gbogbo àwọn tí wọ́n bá wá ń sọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń sọ lódodo bọ́lọ́run ti sọ, táwọn èèyàn wá ń gbógun tì wọ́n, a ní ìdí ká máa encourage wọn kọ́kàn wọn lè balẹ̀, ká máa encourage wọn kọ́kàn wọn lè balẹ̀. Ọlọ́run encourage Ànábì náà ni, Ọlọ́run encourage Ànábì ní pé fọ́kùn ẹ balẹ̀, la uqsimu bi hadha al-balad wa anta hilun bi hadha al-balad wa walidin wa ma walad. Ọlọ́run fi fànábì lọ́kàn balẹ̀ ló fi encourage ẹ̀. ma anta bi ni'mati rabbika bi majnun. Ọlọ́run fi fànábì lọ́kàn balẹ̀ ni. wa ma huwa bi qawli sha'ir. Ọlọ́run fi fànábì lọ́kàn balẹ̀ ni. bí ọba rí ẹ tí ọba sáwọn tó máa encourage àwọn èèyàn kọ́kàn wọn lè balẹ̀, ó lè sú wọn. náà sọ wípé wíwá náà wádọ̀ mi wá kí mi lánàá wo àwọn fi mí lọ́kàn balẹ̀ ni, gẹ́gẹ́ bọ́lọ̀ náà tí máa fà náà fún mọ̀lọ́kùn balẹ̀. ó wá ṣe dédé àdísì. Ànábì sọ wípé láyẹ̀ ló lóhùn mẹ́rìnkàdálẹ̀ gbogbo ìnira àti yẹpẹrẹ àti ebú àtèpè tí wọ́n bá ń ṣẹ́ fún gbogbo àwọn tí wọ́n bá dó lórí ìtọ́lọ̀ pátá ò ní ràn wọ́n. àwọn tí ìmọ̀ yẹn bá ń bẹ lọ́dọ̀ wọn ni ẹ wà lọ́dọ̀ wọn. ẹ gbọ́, àwọn tẹ́ bá rí pé ìmọ̀ ṣẹ̀ríà yẹn ń bẹ lọ́dọ̀ wọn ni ẹ wà lọ́dọ̀ wọn. ẹni tí wọn náà mọ̀ pé kò ní mọ̀ ń pa ẹ̀sìn mọ́ lọ́dọ̀ ẹ̀kọ́ púpọ̀ ní ọkọ̀ kò sì ṣòro mọ̀ rárá. ayé ti dáyé social media, gbogbo àfáà tó nílé kéwú ni wọ́n ń sọ̀rọ̀ social media. kí ni àfáà yẹn ń sọ tó fi mọ́mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀? tó bá fẹ́ mọ̀ ní ìsìn pé tààlà àfáà tí mo lè mọ́mọ́ kéwú lọ́ọ̀dọ̀ ẹ̀, kọ́kọ́ lọ wo Facebook page ẹ̀, lọ wò àfáà yẹn ní TikTok, àfáà yẹn wà ní Instagram, lọ wo iṣẹ́ tó ń ṣe ń bẹ̀. ṣó ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni àbò ń ṣe ránù? ẹ̀rá fáàmì yọ ọmọ polówó ọṣẹ lórí TikTok, ó sì mọ́mọ́ kéwú ọmọ ẹlọ ọdún ẹ̀ gbogbo lọ kéwú. èèyàn ń polówó àwúre, kódà lómi náà ń polówó ń tó dáa o, ṣùgbọ́n kò ṣe mọ́mọ́ kéwú lọ́dún ẹ̀. ẹjẹ́ fún ilápẹ̀rẹ̀ àbá tó bọ́ sí TikTok tó ní ẹ̀yin tí ẹ̀dá bá ń ṣe ewé kinní kan èpo kinní kan, sẹ́mọ̀ pé ẹ̀dà ó máa da obìnrin láàmú lóòótọ́. ẹni bá sì mọ àgbo ẹ̀ ó lè ṣe fún yàn, no problem. pé tó òun polówó tó dáa ní. àfà tó bọ́ sí TikTok tó sọ ní ìsìn wípé òun mọ oògùn hypertension, tó sì júwe oògùn hypertension yẹn tó jẹ́ halal, ló wá ní ewé kìíní kan èpo kìíní kan tá a bá lò tá a fi kúnra wọn a lè lò ó gba hypertension. ṣé ẹ mọ̀ pé gbogbo tó ń sọ yẹn aláàlì ni, ṣùgbọ́n kò ṣe é mọ́mọ́ kéwú lọ ọ̀dọ̀ ẹ̀ torí ipò níṣègùn lòun. tó bá fẹ́ pé ọmọ ẹ̀ kó kọ́ṣẹ́ ìṣègùn mú lọ ọ̀dọ̀ ẹ̀, tó bá fẹ́ kó nímọ̀ ṣẹ̀rí àmọ́ mú lọ. so clear, ṣe mọ̀ pé tó ń tún polówó aláàlì ni.
bó ṣe já láàrin tó yẹn kéwú kọ́ ló máa wá lọ ìṣègùn ni kò dẹ̀ ló tó bẹ̀ ọmọ ẹ̀fẹ́ kọ́ṣègùn bó ṣe lè mú lọ́dọ̀ àfà àwọn ìyá wa tí wọ́n ń bẹ lọ́jà jagun mẹ́rin àgbo tí wọ́n mọ̀ ìyáláyà àfà tó mọ̀ yóò mójú ara rẹ̀ láwọn mọ̀mọ́ ọlọ́jọ́ ọdún àmúyà àtakóró lọ́rẹ̀ àgbo kìnnì kan orí yóò ti máa sọ orí wọn ìwòwé kìnnì kan ṣe ní ọya mẹ́kọ̀ọ́ báyìí wá mú èpo gíù gbogbo gíù ọya ẹ̀mí wọlé ẹ̀fikún ọya lọ sí kòmídù sí tọba délé ọ̀tún ọlọ́nà ìyẹn ló ṣẹ̀ṣẹ̀ wá lọ́dọ̀ àfà tó ń jogún àkáǹtì pé inú àkáǹtì bàbá rẹ̀ ní tí yíwò. Now àfà tó fẹ́ mọ́mọ́ ẹ lọ́ọ̀bẹ̀ tó fẹ́ lọ kọ́mọ ṣẹ̀ríà lọ wo social media handles ẹ̀ kó o lè mọ̀ bóyá ní Ọlọ́run